káàbọ̀ sí ODUA TV WATCH. Ó tún ti ṣẹlẹ̀ o. Omoluka àti Asiri Buhari àti emefiele. Ẹ mú mi fólè, ẹ fólè mú mi. Ẹ wá gbọ́ tuntun nǹkan tí Buhari fẹ́ fi owó Nàìjíríà ṣe, ìtú tó fẹ́ fi pa. Ẹ wá gbọ́ lẹ́nu Omoluka. Ẹ pẹ̀lẹ́ o gbogbo ẹ̀yin ọmọ Yorùbá. Ẹ tẹ́ etí yín bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ẹ gbọ́ o. Ẹni tó bá létí kó gbọ́ o. Ẹ̀yin ọmọ Yorùbá lẹ mọ̀ tó ń bọ̀ o. Àwọn tó dìde against yín tán mú yín lẹ́rú, wọ́n máa ń táwọn fẹ́ ṣe o. Wá gbọ́, owó ló ní o. Àwa ti ń pariwo pé lọ́rọ̀ oúnjẹ sílé tipẹ́tipẹ́. Báyìí wọ́n ti sísì owó, wọn ò jẹ́ kówó jáde. Rówó tẹ́lẹ̀ fi róúnjẹ mọ́ sí yìí o. Báǹkì ò ṣe é lọ fún yín. Epo ríra. Wàhálà yẹn pọ̀ lọ́tún lósì. A dẹ̀ ń fojoojúmọ́ sọ fún yín pé wàhálà ń bọ̀. Ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn kò jọ yín lójú. Kò ṣe bẹ́ẹ̀ ni pé bóyá n tá à ń sọ bóyá ọ̀rọ̀ ni. Ẹ rí bẹ́ẹ̀ ni pé àwọn eléyìí kan sọ̀rọ̀ kan lè sọ pé wọ́n sọ̀rọ̀ ni. Now another one is coming o. Ẹ la ojú yín sílẹ̀. Mo fún yín ní just a week. Ẹ tún máa rí another big thing tó ń bọ̀ tó tún máa ṣẹlẹ̀. Bó ṣe máa rí títí tó máa fi sọ pé wọ́n fẹ́ ṣe election tàbí kan sún election nìyẹn. And there is possibility kó má sí election. Ìwọ ọmọ Yorùbá tó bá sì lówó orí ọ̀fẹ́ tó sì níwọ̀nba owó tíntínní lọ́rọ̀ oúnjẹ pamọ́ wàhálà ń bọ̀ Nàìjíríà. Fúnra wọn náà máa kọjú ìjà síra wọn. Ẹ lọ kọ́ sílẹ̀. Kì í ṣàwà fúnra wọn náà máa kọjú ìjà síra wọn. Ìgbọràn ó sàn ju ẹbọ rírú o. Torí pé o jẹ́ ẹ̀jẹ̀ mi, torí pé o jẹ́ iye kan mi, o jẹ́ ọba kan mi ni mo ṣe ń sọ eléyìí fún ẹ ọmọ Yorùbá. Ẹ jí gìrì rẹ́rẹ́ fẹ́ rún ní Nàìjíríà. Ebi ò ní sọ́jọ́ eléyìí o. Àbọ̀ mi rèé. This is ODUA TV Watch. My name remains Oluwabunmi, and don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.